Alukoro Multimedia Productions kàngó tágo góńdù ìpayọ̀ ló ń pe gbogbo ènìyàn. Níbo lo wà kí ló ń ṣe tó fẹ́ káyé ó mọ̀ kí wọ́n gbọ́? Iléeṣẹ́ Alukoro Multimedia Productions ni ó kàn sí. Ó fẹ́ ṣèpolówó ọjà lórí rédíò àbórí ayélujára. Jingle production ló fẹ́ ṣe ni àbí public address advert. Iléeṣẹ́ Alukoro Multimedia Productions ló kájú ẹ. Ẹ̀yin tẹ́ wá fẹ́ ṣayẹyẹ èyíkéyìí bó ṣègbéyàwó ni, ìkómọjáde, ọjọ́ ìbí, oyè jíjẹ, ìṣílé, àjọ̀dún ẹgbẹ́ àbí tìjọ, bó sì ṣòkú àgbà tẹ̀sí fẹ́ni tí ó bá yín darí ayẹyẹ yín kó dùn kó lárinrin. kákéwì ká koríkì ìlú ẹni kórí ó wú. Alukoro náà ni ẹ kàn sí. Nọ́mbà wọn rèé 081-625-67964 081-625-67964. Bó bá wá jẹ́ pé product branding lẹ́yìn fẹ́ ṣe, printing lóníranran bíi flex banner, poster, SAV sticker, labels, handbills, bookworks àtoríṣiríṣi printing works tí ó rẹwà tí ó sì wúni. Iléeṣẹ́ Alukoro Multimedia Productions náà ni ẹ kàn sí. Wọ́n wà ní nọ́mbà 5 Ìgbùsì Road, Ìlẹ̀pà phase 1 bus stop along Sango-Ifọ̀ Road, Ogun State. Ẹ pè wọ́n sórí 081-625-67964 081-625-67964. Iléeṣẹ́ Alukoro Multimedia Productions bá wa dòwò pọ̀ kó buyì káyé rẹ̀.